أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الحمد لله رب العالمين، والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. عليتي يدوق فو الله الشيء الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم. لا دا صلاتنا كبا وريلي النبي أتيا وصحابة أتي وبوا ويني توابات لنا وديش الله محمد صلى الله عليه وسلم títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. Lẹ́yìn náà ọ̀rọ̀ méjì kan ni mo fẹ́ sáré ṣàlàyé ọ̀rọ̀ lé lórí kó tó di pé àwọn irọ́ míì tí wọ́n tún ti ń pa kó tó di pé a máa fèsì lórí ẹ̀. Mo ti ń gbọ́ fìnnìfìnnì kan pé ọ̀rọ̀ Lawrence kan mọ́rọ̀ Muhammad bin Abdul Wahab, mo di pé àwọn èèyàn ti ń kọ́ àbáyín gbọ́n náà kí n tó mọ lórí èsì tí ó wà lórí ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run Allah subhanahu wa ta'ala, bí àwọn ti lé àwọn ará yìí kan dá nǹkan rú padà, àwa náà pẹ̀lú ògo Ọlọ́run á wá yìí ká ti tún ṣe padà. Àti ẹ̀wà dúpẹ́ fọ́lọ́run, àwọn ọmọ ọ̀dọ́ tiwa náà àti ń bẹnu ọlùdé láti bí òní báyìí. So àjọ máa ráyè ojoojúmọ́ fúnra wa nísìnyí insha Allah ta'ala, Ọlọ́run gba kálukú wa láàyè. Ọ̀rọ̀ méjì tí mo wá fẹ́ sáré yán ó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Àwọn ìrìn àjò kan ní wíkẹ́ndì yìí ni ò jẹ́ rí bí attend sáwọn ọ̀rọ̀ yẹn. Ó nípa àwọn àfáà wa, àwọn àfáà nílẹ̀ Yorùbá, ọlọ́ba àṣà gbogbo wọn lẹ́sùn lórí tí a rí tí wọ́n ti jáde sí àwọn ọ̀rọ̀ tó ń lọ nípa àwọn sàhábí ànábì Muhammad sallallahu alaihi wasallam, tí wọ́n sì pass àwọn kọ́mẹ́ǹtì lórí ẹ̀, ọlọ́run àṣà gbogbo wọn lẹ́sùn lórí. Professor Al-Khidr Abdul Baqi hafidhahullahu ta'ala waffaqah wasaddada ila al-khayrati wal masarrati khutaa, ọlọ́run àṣà wọn lẹ́sùn lórí. Bàbá wa chief imam, bàbá wa imam Ọ̀fà, ìkàlùkù ti máa ń pè wọ́n nù, ọlọ́run bá àṣà wọn náà ní ẹ̀sùn lórí. Al-Ustadh Adam Al-Fanla hafidhahullah, ọlọ́run àṣà wọn náà ní ẹ̀sùn lórí. Dr. Lai Shafi, ọlọ́run àṣà wọn ní ẹ̀sùn lórí. Àti àwọn alfa Dr. Imran Eleha, ọlọ́run àṣà wọn ní ẹ̀sùn lórí. Tàtúni àti àwọn alfa bẹ́ẹ̀ Dr. bàbá wa àgbà National Missioner fún Ansarul Islam, tí wọ́n àmàrí jòkó ní jòkó tó represent àwọn Adabiya, ọlọ́run sàwọn náà ní ẹ̀sùn lórí. Àti àwọn alfa jankan tó ṣe kí bí wọ́n ti sọ̀rọ̀ táwọn orí wọn àkí oníkálukú, ọlọ́run sàwọn ní ẹ̀sùn lórí. Tó lẹ́rí gbogbo àwọn tí mo wá dárúkọ yìí àtàwọn míì náà tó bá ṣe pé ìdákọ̀ wọn ìyẹn ṣe kankan fẹ́ nìkankan wọn ìkó rẹ̀ wọ́n tó bá pọ̀ sọ dáadáa bí a tó kọ wọn ò wá sí mi lẹ́nu báyìí kán má bínú. Ẹ̀rí pé àwọn tó wá dàbí ọ̀dọ́ bíi tèmi ìwúlẹ̀ dárúkọ àwọn tó ráwọn tí ń bẹ lẹ́nu struggle yìí ti pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ àwọn bàbá tí mo dárúkọ yìí àtàwọn àlùfáà tí mo dárúkọ yìí, mo ní àkíyèsí 2 sí 3 lórí ọ̀rọ̀ wọn. Ó fà jókòó tí mo fẹ́ jókòó yìí. Ẹlẹ́ẹ̀kejì, mo wá tún fẹ́ pàkíyèsí lórí nǹkan 2 kan náà tó tún lọ. Ìyẹn ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkànnà àwọn àlùfáà, ọlọ́run sàwọn náà lẹ́sùn lórí. Yẹni àfá mufọ́lọ́n ṣọ́já mí bàbá hafidhahullah wa ra'ah, ọlọ́run sàwọn lẹ́sùn lórí. Tóyì, tí ó gbọ́n alfáà tí wọ́n kọ́ dárúkọ látàárọ̀ yìí, tí wọ́n jáde lórí ọ̀rọ̀ àwọn sàhábà yìí, a ń sọ kíní kan lórí ọ̀rọ̀ yìí, èmi sì ti ń sọ ti pẹ́. Struggle tí ń bẹ ńlẹ̀ yìí, ogun tí ń bẹ ńlẹ̀ yìí, kìí ṣe ogun sunna versus bid'ah. Ogun eléyìí, ogun kúfúrù àti ìmánì ni. Èèyàn kan dé ó fẹ́ bà ìmánì wa jẹ́ nílẹ̀ Yorùbá. Gbogbo ẹni tó náà bá rò pé òun protect ìmánì, no matter bí tó bá mọ ṣàfitì ara rẹ̀ sí, ó yẹ kí wọn náà ní tó lè sọ. Òun ló fa gbogbo àwọn tẹ́rí tí wọ́n jáde yẹn. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rí tí wọ́n jáde, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé kó dẹ́rù káàbò ni wọ́n ti wá jọra wọn, òun làwọn tẹ́rí tá à ń dárúkọ yìí. Ẹrù ní Súfí tó hàn yanjú pé Súfí sámúsámú, ẹrẹ ní tí ẹ ní pè ní Súfí tẹ̀ ní pè ní Sálàfí, ẹ sáà rí kó ní kálukú sáà wà lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀, tó gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́run kò san wọ́n ní ẹ̀san lórí. Àmọ́ àwọn àkíyèsí tí mo ní lórí àwọn ọ̀rọ̀ yìí rèé, ká dákun ọ̀ bọ́lọ̀ ń ṣe ní wọ́n rí bí la òdodo mọ́lẹ̀ yìí, ká má jẹ́ kẹ́rù ó bà wọ́n o. Àwọn ò sọ fún wọn páwa láyà jù wọn lọ,
àmọ́ àwọn ará bíi ní àwọn irinṣẹ́ kan tí wọ́n fi máa ń dẹ́rù báyàn ẹ má ṣe ọ̀rọ̀ yìí ní touch and go tẹ́wàá kan sọ bẹ́ẹ̀ ti sọ yìí tẹ́wàá padà àwa mọ tí wọ́n ṣe fún yín wọ́n sì ti ń ṣe wọ́n kó gbogbo yín ẹ̀yin àlùfáà wa tẹ́ sọ̀rọ̀ yìí wọ́n pa irọ́ mọ́ yín ọ̀ràn tẹ́ ẹ̀ dá wọ́n pè ti yín nǹkan míì tó ṣẹlẹ̀ sí yín gbèsè ayé tó ṣe pé ọ̀tọ̀ ni bó ti lọ wọ́n yí narrative rẹ̀ padà ẹ dákun torí Ọlọ́run bó lẹ̀ wá ṣe ní jẹ́ kí wẹ̀ wá kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá yín torí pé táwọn fẹ́ nù níjọ́ tí ẹ̀kan bá ilé ti sọ òdodo tó takò wọ́n ẹni yẹn lo òṣùlùbù o kò lo òṣùlùbù o kódà kéèyàn máa sunkún bá wọn sọ ẹni ò ní dáràn ẹni ò ní tiẹ̀ ó bá a tọ́ gbogbo ẹ̀yà àwọn àlùfáà yìí pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run wọ́n sọ ti yẹn o èyí tẹ́ ẹ ti ṣe láti ṣe sẹ́yìn wọ́n wù jáde o èyí tẹ́ ẹ ṣe tí ìṣàṣìṣe wọ́n pè láti ṣe o kódà èyí tó ṣe pé àwọn náà lè fi ṣe àǹfààní rẹ̀ fún wọ́n fi lọ wọ́n lọ ọmọ yín lẹ́sẹ̀ bó lẹ̀ sí wá nítorí ẹ̀ dákẹ́ ọ̀rọ̀ yìí mú mi rántí ìgbà tí ìkan nínú àwọn àlùfáà Qadiriyya nígbà tí àwọn náà dá sí ọ̀rọ̀ Abu Hurairah radiyallahu ta'ala anhu àwọn ní ra'isu shababul Qadiriyya Sheikh Kunti Qadiriyya ni wọ́n ní Sufi pọ́nbélé ni wọ́n àmọ́ nígbà tára ta àwọn náà pé in fact nígbà náà gbólóhùn táwọn ti ẹbí ń pa Abu Hurairah gbogbogbò àwọn tó fọ́lá ju mímọ̀ sí àwọn ń pè ní Abu Hurairah nígbà tí àwọn náà ṣàlàyé tí wọ́n láì bú ẹnì kankan nígbà tí wọ́n jáde tí wọ́n kò sókọ́ tán pé wọ́n tán kódà wọ́n pè wọ́n ní wèrè wọ́n ní wọ́n yí lórí wọ́n ní wọ́n ti tẹ́ní fún wọn rí pé wọ́n ní kí wọ́n jòkó sórí ẹni wọ́n sì jòkó sílẹ̀ ẹlẹ́ wọ́n yẹ̀yẹ́ wọn wọ́n bà wọ́n ló kọjẹ́ nígbà tó bá gbé tí gbẹ̀yìn Mashayikh tẹ́ sọ̀rọ̀ yìí náà jáde tí ẹ̀ wá nítorí ẹ̀ dákẹ́ ẹ̀yin lẹ́tí ní ká dúó lórí ọ̀rọ̀ yẹn dákun ẹ̀ dúó tán yanyan o àti rí pé wọ́n ti ń tàgì ó kọ yín o àti rí pé wọ́n ti ń pè yín ní nǹkan tẹ́ ẹ̀ jẹ́ bó lẹ̀ ṣe wá nítorí ẹ̀ dákẹ́ tí ó wá padà wá dàbí pé ẹ̀yin náà ti realize pé ẹ ṣàṣìṣe lórí ọ̀rọ̀ tẹ́ dá sí. pàtàkì jùlọ Ansarul Islam bàbá wa national missioner ọlọ́wọ́ sẹ́yìn ní ẹ̀sùn lórí ẹni pé èmi sábà sọ̀rọ̀ yín púpọ̀ àbí tí ẹ sábà sọ rárá ni meanwhile àwọn ìjòkó tẹ̀ sí máa ń ṣe ń bẹ̀rù àwa náà fólò rẹ o a sì ń wo tí ń lọ a sì mọ ibi tẹ́ ń fi lọ ọlọ́wọ́ tún wọ́n bá wa kún gbogbo al-usratul adabiyya ọlọ́mọ́sà tún bá wa kún wọn lọ́wọ́ ọlọ́run tún bá tún bá wa gba súnà láàyè dáadáa ọlọ́run bá ti ní kan mọ̀ gbàtò dín tí bàbá wa Lájí Àgbà ti gbé kalẹ̀ o ọlọ́run jẹ́ kó tó wá mọ́ gbòòrò kó dàgbà sókè jù bẹ́ẹ̀ lọ. bàbá wa national missioner bóò ní tọ́rọ̀ yìí bá délẹ̀ tí wọ́n bá sọ di tàdàbíyà mọ́ kinní kan bóò lẹ̀ sí tún ní sọ pé káwọn ṣàbáàbò dákẹ́ táwa ní torí pé n ta kọ́nú àdàbíyà nu nínú ta kọ́nú àdàbíyà ní pé ká máa la òdodo ọ̀rọ̀ mọ́lẹ̀ o. bàbá national missioner tẹ́ ẹ ṣe ti bẹ̀rẹ̀ yọ ọlọ́wọ́ bá wa dúró tì yín délẹ̀ tí wọ́n bá sọ di ti ogun míì tí wọ́n gbé aṣọ bíyàwó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bí bàbá wa Lájí Àgbà ègbó òla àti wá ní sọ pé tọ̀ wọ́n ti fẹ́ sọ di personal issues káwá la fẹ́ dákẹ́ kódòdó mọ́ lọ ẹ jẹ́ káwọn mọ̀ ṣe ẹni tí wọ́n mọ̀ ṣe wọn. tí àwọn yìí tá à ń rò pé wọ́n fi ń bá àwọn bàbá ló kọjẹ́ yìí lọ́dọ̀ àwọn tó nílà kan yìí àtọ̀dọ̀ àwa táwa ń gbọ́ àwa tó ń gbépò bàbá nìga ni ń gbépò bàbá Gani ìgbà kan fẹ́ bú Lájí Àgbà tó nígbà náà wa mọ̀ ilé kéwú àfa àwọn tó kọ́ wọ́n sì gbà á àwọn lókù tí ayé wa mọ̀ wọ́n sì pa star àwọn máa fa àwọn òun ò mọ̀ kébi ọ̀rọ̀ tó ń sọ gbogbo ìlàkà yìí táwa wá dì mú bẹ̀ ni pé tí ẹ bá ṣe bàbá Kàmálì bàbá Àgbà Lájí Àgbà alayhi rahmatullah ọlọ́mọṣàbáwá kẹwọn tí ẹ bá ṣe irú gbìyànjú wọn ni gbogbo owó àwa yìí àwa lè mọ̀ mú àbátájú àdábí o tàbí tàbùkù wọn o ẹni tó jẹ́ ọmọ pé nìkan ń bẹ tájú àdábí bàbá Lájí Àgbà làwa mọ̀ mọ iye generation tí wọ́n ní mọ iye tó ti lọ láàrin ìgbà yẹn sísìn so tẹ́ báyìí táwọn bá ń wáwọ̀ ebú yìí ẹ mọ̀ rò pé ebú náà ní kíní o wallahi fa idha arada Allahu nashra fadilatin tuwiyat ataha laha lisan hasudin nígbà bí ọlá míì ta dọwọ́ bò tọ́lọ́wọ́ ó bá polówó ẹ̀ jáde yóò wá tí oríkèéta àkọ́yá máa fẹnu bàjẹ́ ẹ̀bẹ̀ láti wá mọ́ ẹ dákun torí Ọlọ́run so tó bá di ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ àdàbíyà kíníkan Kàmálíyà kíníkan kìí ṣe yìí ọ̀rọ̀ yìí ti dọ̀rọ̀ ẹ̀sìn ó ti dọ̀rọ̀ mímọ́ àwọn ṣàbáàbù tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ẹ dákun ẹ má dá wọn lákẹ́yìn bàbá wa torí Ọlọ́run
torí Ọlọ́run torí pé weapon táwọn náà ń lo against yín nù àwọn tí àwọn ọ̀dọ́ kan tẹ́ mọ̀ kankan táwọn oníṣẹ́ mi kọjá kọ́mọdé àkàrú àwọn tí wọ́n jáde àwọn ọ̀dọ́ tó bá lè tún nǹkan ṣe lápò ẹ mọ́ bá wa dá wọn lákẹ́ mọ́ adabiyatun abadiyatun ní shaykhina tajil adab ẹ sì lè pè bá kejì náà abadiyatun adabiyatun àwọn àṣàrò àlàkíyà kan bẹ́ẹ̀ wọ́n mẹ́jà wọbẹ̀ amẹ́ríkà kò torí Ọlọ́run ọ̀rọ̀ ti dogun ìmọ̀ ó ti dogun ìmánì àti kúfúrú báyìí gbogbo ẹni tóun náà bá fẹ́ kílèmù Islam ló yẹ kó ní tí ó sọ ọ̀rọ̀ yìí ti débi pé kí ilé kéwú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá organization kọ̀ọ̀kan afá kọ̀ọ̀kan ó ti débi jáàmọ́ bí tó wà níbo ni wọ́n dúró sí bẹ́ẹ̀ jáàmọ́ kì í sọ̀rọ̀ wọn fẹ́ wọlé kéwú kankan wóbì kankan nìkan kò wóbì kankan bọ́ ẹ̀yẹ kan ò lè wó ìsìláàmù kó wá ní ká máa wọ́wọ́ rẹ̀ kó wá ní torí pé òun ta búrẹ́dì kan lágége bọ́ búrẹ́dì náà ń tà fáwọn èèyàn gbogbo ìyẹn gbà táwọn bẹ̀rẹ̀ àwọn ajẹ́gúnlẹ̀ tí wọ́n àṣà táà máa ń dánú ẹni bá ti ń parọ́ fáwọn èèyàn kí ló ń ṣe ó ń ta búrẹ́dì fún wọn so búrẹ́dì yìí ń tà lágége so káwọn èèyàn ó mọ jẹjẹkújẹ búrẹ́dì gígan ni kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ so ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin àgbàlagbà tọ́lọ́run ti ní kẹ́ jáde kẹ́ ẹ sì ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kìí ṣe pàwọn alùsùnà kan lẹ́wọ́n sọ̀pọ̀ tí ó lọ́yìn ìkan ní àwọn kútú bí àtàwọn yòókù rẹ̀ wá ń pariwo káwọn àgbàlagbà rẹ̀ yóò bá jáde àwọn tẹ́ ti pè lórí súfì ẹni a bá pè lórí súfì òun kẹ́ pé rẹ̀ lórí súfì bọ̀rọ̀ tó wà lẹ̀ yí àṣọ pé ó yẹ jájọ dìfẹ́ǹdì sàlàfíyà ẹ wá dìfẹ́ǹdì àwọn sàábì ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tí gbogbo wájọ lẹ́ra wa mọ́ni tí gbogbo wájọ lára wa mọ́ni so ká mọ́ torí wọn kó búyọ àbúrò Professor Khidir wọ́n ń gbọ́ wá pè yín ló kọ tí ẹ̀ jẹ́ wọ́n bọ̀ wá pariwo pẹ́lẹ̀ lárúbáwá lẹ̀ tí ń gbowó parọ́ rẹ̀ mọ́ yín ó lẹ́ gbowó oṣù wọ́n nítorí kó wọ́n yín ó lè pọ́ kọ́kẹ́lẹ̀ yín ó lè pẹ́ lórí dáadáa lẹ́bi sọ ń tẹ́ sọ ẹ dákun torí Ọlọ́run ẹ mọ̀ torí ẹ̀dá ẹ wọ ọ̀rọ̀ ṣẹ́jú méje jẹ́ sọ ní dàbí ọ̀rọ̀ ọdún méje yìí ní dàbí àti bí ọdún méje lẹ ti ń sọ bọ̀ yìí irú ẹ̀yin àgbàlagbà báyìí a ní ìdítọ́wọ̀n ọ̀rọ̀ báyìí bá ti ń délẹ̀ bẹ́ẹ̀ yìí náà ti sọ Khidir Allah subhanallah wọ́n sọ gbọ́dọ̀ kan a ní wọ́n kí wọ́rọ̀ wà wádih Allah ó gbọ́dọ̀ wà wádih ó sì wà wádih látọ̀dọ̀ yìí so kó ní kálukú náà jẹ́ wà wádih ká mọ̀ bí a ń lọ kájẹ́rì kẹ́kẹ́ mẹ́ ṣe mùjámẹ́là kan ẹjá mọ̀ bí a ń lọ bí ká mọ̀ bá a ń lọ a sì rọ gbogbo lékí ó kọ̀ọ̀kan Islahuddin nílùú Ìwó àwọn lékí ó tó jẹ́ lékí ó pilẹ̀ Al-Mahadul Arabi nílùú Ìbàdàn Az-Zumra ní Ìlọrin gbogbo àwọn lékí ó báyìí a ní the official statement lórí ọ̀rọ̀ tí ń lọ yìí ní kí ni mọ́ kí fún tí lọ́rọ̀ Abubakar ń bẹ́nu kòtò kí ni mo pín fi yín lórí pé ìjà Abubakar ṣe àbòsí àti Umar ní tí wọ́n wá fòkú ànábì ilẹ̀ tí wọ́n gbà bòmí lọ a ní ìdíkí lè kí ó kọ̀ọ̀kan ó gbé tẹ́kìrí ìrù jáde pẹ̀lú lẹ́tà ẹ́dì lè kí ó kọ̀ọ̀kan ìtọ́bọ̀ wá ń béèrè o gbogbo ẹ̀yin bàbá yóò lọ tán àwọn táwọn tó ń bẹ lọ́mọ yìí náà àwa ló lọ tán àwọn ọmọ kan ń bọ̀ lẹ́yìn tí wọ́n ń bọ̀ wá béèrè pé ṣé bá gbọ́ pàwọn ilé kí ńláńlá kan ń bẹ kí ni contribution wọn ṣé wọn pàwọn ẹ̀kan làwọn Imamu Zahabi àwọn Ibn Hajar àwọn àfáà tí wọ́n kọ àwọn tíra kalẹ̀ ṣé pàwọn kan ni wọ́n document àwọn tíra wọn o reference ní jẹ́ fáwọn àtòní o ẹ̀yin náà ní reference o àwọn videos táwọn àfáà ṣe ó dá lóòótọ́ ṣé ẹ jẹ́ káwọn kan tí ó wà documented náà kó wà kí ni kí ó kọ̀ọ̀kan bá afilẹ́ta ẹ́dín kọ̀rọ̀ lórí àwọn mẹ̀sá ìlú yìí àwọn ọmọ ìyá wa kan lọ́wọ́ sanwó lẹ́sàn lóore tí wọ́n kọ lẹ́tà sí Asia rí bí ọdún méjì sẹ́yìn lọ́wọ́ sanwó lẹ́sàn o ṣe pé ìyẹn sì ó ti wà documented ìtẹ́ ti ń béèrè àwọn èèyàn ti ń wu jáde padà bá ṣe mọ wu jáde rèé ẹ dákun gbogbo ẹ̀yin ilé kéwú pilẹ̀ ẹ̀yin ilé kéwú pilẹ̀ ẹ jẹ́ kí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó jáde kálukú sọ ibi táwa wà rèé kó sì mọ́yẹ̀ kí ta wà ní nìkan àwọn àlùfáà náà kí wọ́n àwọn àlùfáà tí wọ́n dá wọn lé kí ó yìí lẹ̀ in tí wọ́n fi lọ́lẹ̀ fún wa rèé ẹ dákun yín àgbàlagbà ìtọ́rọ̀ mi yìí bá dàbí kéyìn ń sọ bí ìtọ́mọ Èkó ẹ dákun ẹ bá ń fi ẹ̀kọ́ yáyí ìtẹ́mọ̀ pé ó yẹ kí n fi gbélẹ̀ o ẹ̀yẹ bá ń fi sí ọ̀rọ̀ mi lẹ́sọ̀ọ́ èmi ò kàn mọ́ gbé kalẹ̀ jù báyìí lọ ni àmọ́ wọn tẹ́yìn náà mọ̀ bí ti sọ yìí pé nínú tẹ́yìn náà bá nínú ìlànà mímọ̀ onítìrú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ gbogbo àwọn èèyàn náà máa ń nírú àkọsílẹ̀ báyìí àkọsílẹ̀ gbọ́dọ̀ wà Al-Mahadul Arabi nílùú Ìbàdàn ọlọ́wọ́ bá tún bá bọ́ báwọn ọmọ mùdírù wa àtàwọn mọ̀ṣáìkù bá mú wọn dúró ẹ dákun torí Ọlọ́run lẹ́tà ẹ́dì Al-Mahadul Arabi ẹ jẹ́ ká fi rí mọ́ kí fún wọn lórí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ìtakù máa dùn ẹ dákun o Islahuddin nílùú Ìwó ìlú ilé kéwú pilẹ̀ ni ẹ jẹ́ kí tẹ́kìrí Ìwó jáde ilé kí bàbá Kàmálì ní Ìlọrin ẹ jẹ́ kí tẹ́kìrí àwọn ilé kéwú pilẹ̀
bàbá wa Khalifatul Iloye Sheikh Fawban ilé ìpìlẹ̀ ní ẹjẹ́ kọ́rọ̀ jábá ti rọ́rọ̀ ti yín ó ti nítumọ̀ lọ́dọ̀ wa ó sì ní bá ti dọkumẹ́ntì ẹ̀ a nídi gbogbo àwọn nǹkan wọ̀nyí ká lè kó gbogbo ẹ̀jọ a lè mọ bí tá ń lọ ìyẹn ó jẹ́ apá kan níbi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lágbègbè apá kejì ẹ̀yin ọ̀dọ́ tí ẹ wà lábẹ́ àwọn bàbá tẹrí tí mo dákọ̀ ẹ má wo àwọn bàbá yìí ràn wọ́n mọ bà wọ́n ló kọjá nísìnyí ẹ má ní tẹ́rìbí àtọkọ wa náà ní ká máa dákẹ́ wọ́n pè wọ́n láṣẹ́wó o wọ́n pè wọ́n lólè o wọ́n pè wọ́n lámukú mẹ́ka o kò sí tí wọ́n ní pè wọ́n ẹ má wo àwọn bàbá yẹn ràn bí ó ṣe tọ́ka wo àwọn sọ̀hábà ràn àwọn bàbá tí wọ́n ń dìfẹ́ǹdì àwọn sọ̀hábà yìí náà tí wọ́n bá ti ń pa irọ́ mọ́ wọn ẹ̀yin tẹ́ ẹ bá má láì àwọn ò súnmọ́ wọn púpọ̀ ni àwọn ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn tẹ́ ẹ bá mọ̀ wọn irọ́ tán bá ti ń pa ẹ má clarify ẹ̀ ẹ̀yin bàbá ẹ sì dákun ní ẹtú àwọn mọ́lẹ̀ kan daṣà kan wà ní ayọ́ àwọn onítú àwọn mú aṣákọ́mú ní ẹjẹ́ wọ́n dì amẹ́dàpọ̀ ẹjẹ́ kí wọ́n dúró tán lórí òdodo ogun ọkọ̀ọ̀kan la ní agbẹ́nìsì ogun àdákò ti dógun ìmọ̀ ogun ìmọ̀ tẹ́ ti ń kọ́ àwọn ọmọ láwọn ilé kéwù pilẹ̀ yìí àsìkò tí wọ́n lò lóde yìí àsìkò tí wọ́n lò lóde yìí ẹ̀dàpọ̀ ẹjẹ́ kí wọ́n lò ká fi ṣe khidma sunna nabi Muhammad sallallahu alaihi wasallam ká fi ṣe khidma difa an sahabatul athhar as-sahabatul athhar as-sahabatul athhar ẹ̀dá kù jẹ́mọ́ torí ọlọ́run àgbẹ̀ ògbè yà àgbàlagbà tá ń dákọ̀ ẹ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ bá ń bẹ ẹ má dákẹ́ ẹ má wòran àní ẹ má bẹ́ẹ̀ gbò àní ẹ yọ àdá sí yàn àwọn òní ni ẹ pàdé ẹnìkan lọ́nà kẹ ẹ má náà yẹn ń blò ẹ má náà yẹn ń gi ẹ má náà yẹn ládàá kìí ṣe àdá kìí ṣe blò ẹ má kọ́dà ẹ má fọlọ́pàá gbé yẹn kankan nu wọn ẹ má jẹ́ kí wọ́n fọlọ́pàá gbé yìí náà dúró ẹ má bẹ́ẹ̀ ti máa kóòdì ọ̀rọ̀ yín ẹ má jẹ́ wọ́n lẹ́yìn náà gbé wọ́n bá sì gbé pẹ̀lú ògùn ọlọ́wọ́n bá gbé àwà yìí náà ọlọ́wọ́n wọn bó dúró ti kálukú lórí ẹ ṣáà jẹ́ ká ní ìhòòlò dáa ìkíláàsì kẹta rẹ̀ ló mójútó ẹni bá ti ní ìkíláàsì kódà tó bá ṣàṣìṣe ń bí ọ̀rọ̀ táwọn abẹ́ fi róòpù ẹ ọlọ́wọ́n bó kọ ẹ̀yọ́ mbẹ̀ kálá ní ẹ̀pà fẹ́ ṣe dìfáà fún sunna afẹ́ ṣe dìfáà fún Islam níbi eléyìí tó délẹ̀ ọlọ́wọ́n rẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá wa ràn wọ́n lọ́wọ́ tọ́ gbogbo ẹ̀yin àlùfáà náà tó wá kù náà tẹ́yìn náà mọ̀ pé irú yín náà tẹ́ bá sọ sírú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yín ò ní wéètì ẹ jẹ́ á mọ bí ẹ wà. Professor Khidir hafidhahullah ra'ah wọ́n ní kí mawqifu wà wadih ẹ dákun gbogbo ẹ̀yin àlùfáà ẹ jẹ́ kó wà wadih ọlọ́wọ́ sọ̀kálukú lẹ́sọ̀ lórí ẹ̀yin àlùfáà wa náà nínú sunna gbogbo ẹ̀yin àlùfáà wa tẹ nílé kí ó ńláńláńlá bẹ́ẹ̀ látòrí àfáà mi bàbá mi Dr. Fadil Abiola Nuruddin al-Imam hafidhahullah gbogbo àmọ́ mawqifu tàwọn àlùfáà sunna Dr. Sharafuddin Gbadebo Raji Professor Alaro gbogbo àwọn àlùfáà sunna àbẹ́ àmọ́ mawqifu wọn ẹ wá dákun gbogbo ẹ̀yin àlùfáà wa yìí náà tẹ nílé kéwú ńláńlá ẹ dákun ló kọ́ lé kéwú ẹlòmíràn gba ṣé kò yẹ kó wá bá dòkítọ́rù sọ ní kọ̀rọ̀ ọ̀rọ̀ ti di gbangba nígbà mo ti àdírẹ́sì gbogbo àwọn àlùfáà kọ́ máa ní wá mú ti tàfà àti ẹ̀ ó wá dá gbogbo àwọn àlùfáà náà ní báyìí ẹ dákun ẹ jẹ́ kí tẹ̀kírìrù kó jáde ló kọ́ ilé kí ó pètò máa hadu ali sunnati wal jamaa níta dúró lórí òlélẹ̀ so gbogbo àwọn kìíní yìí á bọ̀ wá dọkumẹ́ntì ẹ̀ yóò padà wá jáde tá a tẹ̀ ń tira báyìí tí ó á wá kàn ládàá rẹ̀ bí idhnillah ọlọ́run sì jẹ́ kó wà khalid gbogbo tó táwọn generation míì bá ń dé wọ́n lè mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan táwọn lè kí ó dúró lé lórí wà láwùjọ alábòsí ó hàn táwọn kan yìí bá jáde suggestion ní ohun tàbá tó rẹ́lò míì tó tún mọ́ tó tún dájú bí tèmi sọ ìlú ẹ̀ tó sọ àmọ́ kíní ọ̀rọ̀ yóò ṣe mọ́ wòran ẹnìkan èèyàn kan ṣoṣo kò gbọ́dọ̀ sọ́ra rẹ̀ di Fìràáù náà mọ́ wa lọ́wọ́ lẹ̀ Yorùbá káwa náà mọ́ wa sọ́ra wa di Musa ẹni bá ti gbé ẹ̀kan ti fẹ́ sọ rẹ̀ di Fìràáù àjá sọ́ra wa di Musa gbogbo gíga rẹ̀ kò sì tó Fìràáù fàhásàrò fànẹ́dá fàkọ́lá ana rabbukumul a'la bí Fìràáù náà sì tó ó ti kó wá àlá ó di àdínà ọlọ́wọ́n bá rẹ̀ nílẹ̀ ó kò ní àdínà tó mọ̀rọ̀ dàdínà hù asfala sáfìlìnà ó dẹni ilẹ̀ yẹ́nyẹ́ ni ó tẹ̀lé ni ẹ fọkànbalẹ̀ yà alfa ẹ má bẹ̀rù ẹ dákun ẹja dúró so àmọ́kálí dọ́kúmẹ́ǹtì ọjọ́ iwájú yìí gbogbo àmọ̀já ńlá làápadà fi tẹ̀ ní o tíra làátẹ́ sí ni o ẹ̀yẹ sá ti gbé sórí kí ẹ má wọ́rì àwọn ọ̀dọ́ táwọn òṣìṣẹ́ yìí tó kù àwa náà ń bẹ àákólé ti gbogbo ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run àá sì gbogbo òní ó ti wà àákàn ládàá rẹ̀ bí idhnillah. bákan náà gbogbo ẹ̀yin ọ̀dọ́ súnà bíi tèmi báyìí tó yẹ pé Ọlọ́run ní ká máa láǹfààní àti máa sọ̀rọ̀ lórí àwọn kinní yìí gbogbo àwọn àlùfáà tọ́lọ́run bá ní ká dá sọ̀rọ̀ yìí dáadáa tá a bá mọ̀ ń pa àwọn tán bá ti fẹ́ bà wọ́n ló kọjá ìwọ́n máa ń báyọ̀ ló kọjá wá mọ̀ wọ́n ni ìwọ́n náà tí í ṣe fáwà yìí náà kódà wọ́n sẹ́ẹ̀tì wa up adúgbò lọ́dọ̀ Ọlọ́run
alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat. wọ́n bá ìkàngbà tó gun kọ́kọ́ bẹ̀rẹ̀ láwọn bíi 2020 àbí 2021 ló bá pè mí lórí fóònù nígbà tó ná kọ́sà gbogbo ẹ̀ báyìí lọ́gùn ìtazara torí pé wọ́n rí mi mú mọ́ wá ní ìdùn mọ́ rí o ọmọ tó fún lórí 2009 a máa wá gbé jáde mú 2009 yíyẹ̀ wo láwà yìí àwọn àfáà kan bẹ lọ́dọ̀ mi tán wá ké mùsọ́lá àwùjọ náà láàárọ̀ báyìí 2009 ni 2021 láwà yìí ọmọ mọ̀ tí wọ́n lọ bí ọmọdún mọ́kànlá ó ti wá jẹ́ pèsè ilẹ̀ yìí tẹ̀sẹ̀ wá ń sọ̀rọ̀ ọmọ àwọn èèyàn ò mẹ́ta ọmọ wo ní ọ̀dà oyinjọ́ náà wọ́n bí ní àbí wọ́n bí ibi náà ti búṣẹ́ lórí fóònù bó ti sá lọ́nu tí wọ́n parọ́ mọ́ àwọn àfáà yìí dákun ẹmọ́ gbò náà ọlọ́wọ́ sọ ní kálukú wa yóò san wá ní ẹ̀san lórí. bákan náà níparí ọ̀rọ̀ mi òun wá ní igun ẹlẹ́ẹ̀kejì ó ní kígbà táwọn pariwo ń bú sọ̀hábà tán ti wá rí pé àwọn àlùfáà ti dìde nísìn wọ́n tún wá ti fẹ́ máa lo strategy kan wọn bú sọ̀hábà wọn bú sọ̀hábà wọn bú àmọ́ ìwọ́ tọ́ ibẹ̀ sí ọ̀lẹ̀ gbà ká pé bàbá tiẹ̀ ń dẹ̀dẹ̀wù rẹ̀ ń ṣá lè pè yá rẹ̀ ní dẹ̀dẹ̀wù rẹ̀ káwá ní Abdulrazak ní wọ́n sọ ká pé Abdulrazak dẹ̀dẹ̀wù rẹ̀ ẹ̀yin jàmáà ẹ bá ti rẹ̀ ń tó wá ní wọn ẹ̀ pé wọn bú sábẹ́ ẹ̀kà bí pé tọ̀ bó wá ní bàbá rẹ̀ dẹ̀dẹ̀wù rẹ̀ sálàáfíà ni wọ́n wá ń lu yín ẹ̀ gbé sì tí ó mọ̀ fọ̀ ẹ̀kà bí pé bàbá rẹ̀ dẹ̀dẹ̀wù rẹ̀ ń kọ́ ẹ wá fi dẹ̀dẹ̀wù rẹ̀ wá forúkọ bàbá rẹ̀ síbẹ̀ pé bàbá rẹ̀ Alhaji Mumini dẹ̀dẹ̀wù rẹ̀ ń kọ́ àyíká wọ́n ti máa pé àbóhùn dẹ̀dẹ̀wù rẹ̀ bọ̀ wọ́n lè pè sàábé bẹ́ẹ̀ ẹ dákun torí ọlọ́run ṣàánú ẹnì kankan wa ṣé wá nítorí pé bẹ́ẹ̀ dì náà ìkíní àwa fẹ́ ṣe ilzamul khasm wọ́n fẹ́ ṣe ilzamu àwa tá ń tako àwọn tí ń bú àwọn sọ̀hábà yìí ipe ń dapá tẹ́ wá ń sọ ilé lágbájá tó náà sọ báyìí ń kọ́ àwọn tẹnumọ́ ọ̀rọ̀ àwọn méjì kan wọ́n tẹnumọ́ ọ̀rọ̀ sheikh mufalonso Jami baba hafidhahullah wọ́n ní ṣe bí àwọn náà sọ pé ànábì jẹ gbèsè kú ọlọ́run ló mọ iye ìgbà tí àfáàní tí wọ́n ti ṣe clarification lórí clarification tó máa tún ní pẹ́ tún gbé wọ́n tún bọ́ta wọ́n tún ní irọ́ ní táwọn gbà lérò rí ní táwọn sọ rí àwọn kódà mò ń rò pé mo tún ti gbé lẹ́nu ẹgbódà mo kò jẹ́ pé mo kò ẹ dákun kí ló tún kù wọ́n tún mọ́ ọ̀rọ̀ Dr. Imran Eleha wọ́n lè ṣe báwọn náà sọ pé ààrẹ pé àbúrò rẹ̀ ní bambíà ńlá bí rán pé Al-Mangiri bẹ́ẹ̀ máa pẹ́ Abu Hurairah ní Al-Mangiri mo rántí pé mo wà nú àwọn èèyàn jọ náà nígbà tí wọ́n kọ́ wú ọ̀rọ̀ ìjáde àwọn ọmọkọ́ sọ rẹ̀ ìgbà sì gbọ́ wá rí pé wọ́n yin Abu Hurairah bí báyìí ni wọ́n wá ń sọ ìgbà tábù Hurairah ń kéwu lọ́wọ́ ó dà sẹ́yìn ti sígbọ̀n ọ̀rọ̀ àwọn wulẹ̀ mọ́ wá pariwo mọ́ pé ìtàṣọ́ dámọ́ pé ya irọ́ ní ìtọ́gbàrẹ́ òhun sẹ́yìn ti sígbọ̀n ọ̀pọ̀ ń pẹ́ sígbọ́n mo wà nú ẹni tó pé àwọn nǹkan tí mo mọ̀ pẹ́lẹ́ báwọn sọ̀rọ̀ ẹ bá wa sọ fún ìgbà náà ìdí dòkítọ́rù báyìí ẹ sọ fún sheikh ẹ ní pé kí wọ́n tún ọ̀rọ̀ báyìí kí wọ́n tó sí wọ́n mọ̀ tó ṣe ń jọ náà fídíò rẹ̀ ń bẹ wọ́n fi ṣe alukọ̀ wọn nílé kéwu àbí ní Darul Naim wọ́n fi ṣe ń bẹ̀ ń jọ náà gbogbo èèyàn ló gbọ́ kí lẹ tún tẹnu mọ́ sí nísìnyí ó dáa àtúwọ́n á fi opportunity náà tún àpíìlì sáwọn náà ọlọ́run jẹ́ kí wọ́n lè gbàgbọ́ yọ̀rọ̀ tí ń sọ yìí kí wọ́n lè fi ẹ̀mí ìfẹ́ bá fi gbọ́ ike tó bá tún di alukọ̀ ilé ìtàn tó ń bọ̀ àbí kútúbà jùmọ̀ ká tún dákun ká tún tún yẹn yà ṣé tó lálùmọ́ ń gírí náà mo ti tún yẹn ẹ tún yẹn sẹ́ wọ́n lè mọ bí ẹ̀yin náà ṣe bàbàrà àwọn sàbí tó pèsè àníbẹ̀ tún ṣìgbọ́n ìtẹ́ ṣìgbọ́n mo tún kò jẹ́ upon that ó yá ẹ̀yin tí yín tó ń wá pe dẹ̀dẹ̀wù rẹ̀ tó là á mọ́lẹ̀ pọnagada wọ́n kọ́ ní Abu Musa al-Ash'ari òun tiẹ̀ ó tutù ó tún tutù tán ó tún á ní ìtọ̀wú dẹ̀dẹ̀wù rẹ̀ ó ti já mẹ́rin tó gbà lérò pẹ̀lú òtútù kó nídìí àbí ó ya káwálẹ̀ ní kò gbà lérò pó bú àwọn sọ̀hábà àwa náà wá ti bá a sì gbọ́ àbí ẹkùn náà tó bá respect àwọn sọ̀hábà kó tiẹ̀ lè tẹríba pé àwọn ẹni yìí ìsẹ́ni ebú kó lè kó jẹ́ tí ò bá ti wá lè kó jẹ́ kò níbi tí ó lọ ń bú àwọn sàhábà náà ni o ẹni tó lè bọ́ ta ẹni kò bú àwọn sọ̀hábà ó sì ń sọ̀rọ̀ àwọn sọ̀hábà láìdá ó sọ̀rọ̀ áyà tó wà ní Suratul Jumu'ah ó wá sọ pé àwọn sọ̀hábà tó yẹ pé wọ́n fi ànábì ilẹ̀ sórí khutba juma báwọn ọlọ́wọ́ bá ń bá wínú al-Qur'ani pé watarakuka qa'iman ipé wọ́n wá fi ọlọ́ sórí mímbàrí ànábì ṣe khutba lọ́wọ́ wọ́n ní ọjà ló sì dé àwọn sàábé sì kúò níwájú ànábì wọn lọ rí ń tajà náà níjọ́ náà kò yé wọn débẹ̀ ní Olúwa gbé sì bá wọn wí wọ́n sì gbọ́ bá wí ṣé wọn kó lórí ọ̀rọ̀ rẹ ó wá ní sáwọn ẹ̀ńtẹ́ ní àmọ́ sí rọ̀dí Allah wà ní òfúrè àwọn sàábé ẹ wá mọ́ lọ kíyèsí observation mi lele mo lè wrong mo lè right tí ó bá bẹ̀rẹ̀ sí ní correct ẹ̀ níṣẹ́ lókun
ẹ máa lọ́wọ́ tí ń bá ń dárúkọ àwọn sọ̀hábà kó tó máa rántí radiyallahu anhu bóyá wọn rán létí but kò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ àlí karramallahu wajhahu gbogbo kìíní onítùmá ẹnìkan ní àwọn èyí ṣe ṣíà àwọn ìṣẹ́jìmọ̀ kọ́ràrù àwọn sí ṣíà àwọn ọmọ kínú bí ṣíà mọ́tara rẹ̀ ọ̀tọ̀ ní pé yẹn jẹ́ ṣíì ọ̀tọ̀ sí ní pé yẹn ní tashayyu méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n dárú bóyá wọ́n mọ̀ àwọn ọ̀tọ̀ àwọn àwàm ní táwọn lè gbé ní ṣíà táwọn wí yìí tọ́lá àwọn tó kéwú wọ́n mọ̀ pé tashayyu ń bẹ ṣíìyà ń bẹ èyí ó kọ́kọ́ wà kọ́ sí tashayyu kó tó padà wá migrate kó tó dàgbàsókè lọ síbi ìjẹ́ ṣíì so tashayyu qad waqa'a fihi sahibuka fantabih قد وقع فيه صاحبك فانتبه قد وقع فيه صاحبك فانتبه وقع في التشيع عنده التشيع so ẹ má dàrú àwọn tí ọ̀rọ̀ bá yé lẹ̀ dàrú fún so àwọn nǹkan yìí gbogbo ẹ̀ nítumọ̀ àwọn sàábí ànábì ni wọ́n lẹ́tọ̀ radiyallahu anhu àwọn sàábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ẹ lè bọ́ ta pé Muawiya ò sínú sàábé kí ni Muawiya ṣe ó pé Muawiya munafiki ìwọ náà lọ zoom bá wa jà pé munafiki tún bẹ nínú àwọn sàábé tí munafiki bá wà ń bẹ nínú sàábé lázìmù mazhabi rẹ ni pé ó yẹ kí Muawiya ó máa bẹ nínú àwọn sàábé nù ẹni tí ó sọ pé Muawiya ó ti di munafiki kò wá sínú sàábé òun lẹ́ni tó bá gbà pé ọ̀tọ̀ ni munafiki ọ̀tọ̀ sí ní sàábé amótó pé usulu rẹ ọkàn mọ́ ń gbé lẹ̀ fún kọkàn fi ṣe khidman tó bá fẹ́ dàrú ni wọ́n bá ti dá nǹkan rú tán ọ ni mọ́ lo asùnmù mọ́ àtúmọ̀ ìlú mi àwọn tí ò bá mọ́ ni wọ́n ṣe máa fi yíò ṣe ìzáàmù rẹ̀ ọlọ́run ṣàánú ẹni kọ̀ọ̀kan wa o so gbogbo àwa mùsùlùmí ẹ̀dàkùn ẹja dúó gbogbo ẹ̀yà alfa jankan lẹ́jọ́ nílé kéwú pilẹ̀ kódà ẹ̀yin organization lẹ́yìn náà wà registered sọ́dọ̀ ìjọba ẹ fi lẹ́tà ẹ́dì ní àwọn mọ̀sáìlù tó wà nílẹ̀ yẹ kọ́ jáde kó wá ní lárúbáwá àwọn ní kéwú ń bọ̀ wá ké kó wá ní èdè yorùbá kó wá ní èdè english bí o bá lè wá mẹ́tẹ̀ẹ̀ta ẹ sá lò kánú mẹ́tẹ̀ẹ̀ta generation tí ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run èdè mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n lè kà èdè mẹ́tẹ̀ẹ̀ta kó dẹ̀ nílẹ̀ ta ẹ́dì inshallah ilé kí o tiwa náà tí ètò ibi tó báyìí náà àwa náà ó ṣe tiwa pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run ọba àájúwe mọ́kìfù tiwa náà tó kò ní jẹ́ pé ó kàn sọ nìkan ọlọ́mọṣà mẹ́sàn ní kálukú wa dúró kódà gbogbo ẹ̀yin tẹ́ ní Islamic page tí péjì yín represent Islam dáadáa mọ́kífù yín lórí àwọn mẹ̀sáìlù tó wà nílẹ̀ yìí ẹ̀kọ́ gbogbo ẹ̀ kẹ sáyẹ̀nsì ẹgbẹ́ bọ́ta àní generation àwọn èèyàn ń bọ̀ wá bí wá lọ́la aláì wọ́n ń bọ̀ wá bí wá lọ́la ọlọ́run sì mẹ́sì oníkálukú wa dúró abẹ́lúwa wa bimannihi wa karamihi wa izzi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbala wa shifaan min kulli da wa sallallahu wa sallim ala abdika rasulika Muhammad وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته